mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ẹ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lájà àbálẹ̀ lọ́tùnlọ́tùn lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. Ǹjẹ́ ojú tẹ fún wò wá, ojú náà ò ní fọ́, etí tẹ fún gbọ́ wá, etí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí ó náà la mú wá, oníròyìn yín ò ní àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn báyìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti tẹ àwọn afurasí ajínigbé mẹ́ta kan ní ìpínlẹ̀ náà báyìí. Ẹni tó jẹ́ mínísítà olúùlú ilẹ̀ yìí Èyún Wike òun ló ti ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sókè pé ẹni ìjà kò bá òní ń padà rẹ̀ lọ́kùnrin, bẹ́ẹ̀ ni òun kò bẹ̀rù ìjà kankan bí ti wulẹ̀ kó wù kó mọ́. Àjọ tó ń gbógun ti gbígbé àti lílo egbògi olóró nílẹ̀ yìí ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ba oko igbó tó tó éékà 7 jẹ́ nínú èyí tí wọ́n tún ti fi páńpẹ́ òfin mú ènìyàn 3 tí wọ́n ń hu ìwà yìí. Ó kéré tán ènìyàn 18 ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tí ó wáyé ní ìpínlẹ̀ Bauchi. Dámiláre Jacob ló ti ṣe bẹ́ẹ̀ tó ti ń ṣẹ́jú pẹ́wú lágọ̀ọ́ àwọn ọlọ́pàá báyìí lórí ẹ̀sùn ìdigunjalè àti ìfipábánilòpọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ní ti Biafra Nation, Simon Ekpa ló ti ṣe bẹ́ẹ̀ takòtò ọ̀rọ̀ tó sì ti sọ̀kò ọ̀rọ̀ sí ìjọba ìpínlẹ̀ Enugu lórí ìròyìn tó jáde pé àwọn agbófinró wọ́n ṣe bẹ́ẹ̀ pa ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún. Nínú ìròyìn ti ilẹ̀ òkèrè, àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Russia ni wọ́n ti fi gbé ta báyìí tí wọ́n sì ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bó ṣe jẹ́ sí pé láìpẹ́ ni wọ́n sọ pé wọ́n ò dá wọn padà wá sílé látàrí ìwé ìrìnnà wọn èyí tí wọn kò tí ì rí àtúnṣe rẹ̀. Ọ̀kan lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Cyprus òun ló ti kú lójijì báyìí ní orílẹ̀-èdè náà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti ṣe bẹ́ẹ̀ tó ti tẹ àwọn ajínigbé 3 ní ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin tó fi léde nínú ìròyìn tó tẹ̀ jáde sójú òpó ayélujára X rẹ̀ yún tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀, nínú èyí tó ti sọ di mímọ̀ wípé àwọn adigunjalè 3 kan tí kò dárúkọ wọn ṣùgbọ́n tí ọjọ́ orí wọn wà láàrin ọmọ ọdún 23 sí ọmọ ọdún 23 ó ní ó sọ wípé ọwọ́ bà lásìkò tí wọ́n ń gbìyànjú láti jí ẹni tó jẹ́ awakọ̀ kan gbé sá lọ ní agbègbè tí wọ́n pè ní Èbúté Ìgbogbo Road ìyún ní Ìkòròdú tí ń ṣe ìpínlẹ̀ Èkó. Benjamin Hundeyin sọ di mímọ̀ wípé ní àsìkò tí àwọn ń ṣe pàtìró ó ní wọ́n kẹ́fín àwọn ènìyàn yìí tí wọ́n sì fi páńpẹ́ òfin mú wọn. Ó sọ di mímọ̀ pé wọ́n ti wà ní akóló àwọn agbófinró báyìí nígbà tí àwọn ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà tí àwọn yóò sì fìdí òdodo múlẹ̀. Lẹ́yìn èyí níṣe ni àwọn yóò takọ́sọ àwọn ọ̀daràn 3 tí wọ́n jẹ́ afurasí ajínigbé lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n yìí. Ẹni tó jẹ́ mínísítà olúùlú ilẹ̀ yìí Èyún Wike òun ni ó ti ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sókè pé ẹni ìjà kò bá òun ni ó ń pera rẹ̀ lọ́kùnrin, bẹ́ẹ̀ òun ṣetán láti ja ìjà àti pé òun kò bẹ̀rù ẹnikẹ́ni nínú ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú bí àwọn ṣe gbé pẹ́rẹ́gì ìjà kaná báyìí. Nyesom Wike tó jẹ́ mínísítà fún olúùlú ilẹ̀ yìí yún FCT Àbújá ó ní ó sọ èyí di mímọ̀ lásìkò tó ń ṣe ayẹyẹ ìwẹ̀jẹwẹ̀mu ìpè ọdún kan lórí àlífà gẹ́gẹ́ bí mínísítà olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Wike ló sọ di mímọ̀ wípé òun dúró tán, bẹ́ẹ̀ ni ẹ̀rù kò bá òun, àyà òun kò sì já àti pé òun kò tiẹ̀ ṣetán rárá láti lọ sínú ẹgbẹ́ òṣèlú míì ìyún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC wípé ní ẹgbẹ́ òṣèlú PDP tó ń jìṣẹ́ jìyà lé lórí yìí ó ní òun yóò wà. Ó ní bí ìjà bá ń bẹ ní ilé ìyún ìpínlẹ̀ Rivers àbí ìjà ń bẹ ní oko níṣe ni òun dúró tán tí òun sì ṣetán láti tún àwọn tó ti bàjẹ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP láti tún ṣe.
ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ ní àsìkò tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ ó sọ di mọ̀ pé ní tí òun jà fún ó ní kí wọ́n má fi ẹ̀tọ́ àwọn ọmọ ẹgbẹ́ inú òṣèlú PDP kankan kí wọ́n má fi ẹ̀tọ́ náà dùn wọ́n ó ní ṣùgbọ́n níṣe ni àwọn ènìyàn wọn kò gbọ́ sí òun lẹ́nu ó ní kàkà kí òun yóò fi darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC níṣe ni àwọn yóò jọ ja ìjà náà ní àjàyanjú nínú ẹgbẹ́ òṣèlú PDP èyí tí òun wà nínú rẹ̀ yìí. Àjọ tó ń gbógun ti gbígbé àti lílo egbògi olóró nílẹ̀ yìí ó ní ó ti ṣe bẹ́ẹ̀ ba oko igbó tó tó éékà méje jẹ́ ní ìpínlẹ̀ Kogi. Àjọ tó ń gbógun ti lílo àti gbígbé egbògi olóró nílẹ̀ yìí yún National Drug Law Enforcement Agency NDLEA ó ní wọ́n ti kéde rẹ̀ gẹ́gẹ́ bíi pé àwọn ti ba éékà oko tí wọ́n fi gbin ọ̀pọ̀lọpọ̀ igbó àwọn ti ṣe bẹ́ẹ̀ bàjẹ́ nínú èyí tí wọ́n sì tún fi páńpẹ́ òfin mú àwọn mẹ́ta tí wọ́n hu ìwà burúkú yìí ní ìpínlẹ̀ Kogi náà. Olórí àjọ NDLEA ti ẹ̀ka ti ìpínlẹ̀ Kogi Umaru Yahuza ló sọ èyí di mímọ̀ lẹ́nìí tí ń ṣe ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 21 inú oṣù kẹjọ tá a wà yìí ní Lọ́kọ́jà tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Kogi lásìkò tó ń sọ̀rọ̀ náà ó ní igbó bíi 4 ó ní àwọn bàjẹ́ ní Ìkẹjà nínú ètò ìjà sí wípé éka ilẹ̀ 4 ó ní wọ́n fi gbin igbó náà tí àwọn sì ba àwọn igbó ọ̀hún jẹ́ èyí tó sì já sí wípé éka ilẹ̀ 3 tó kù ó ní àwọn bàjẹ́ ní agbègbè tí wọ́n pè ní Maikeke tí ń ṣe ìjọba ìbílẹ̀ Ìgalamẹ́la àti Òdòlù ní ìpínlẹ̀ Kogi. Ó tẹ̀síwájú wípé lásìkò tí àwọn ń ṣe kọlù sí igbó tí wọ́n gbìn yìí ó ní àwọn bẹ́nìyàn 3 tí wọ́n ń ṣiṣẹ́ nínú oko ọ̀hún tí wọ́n fi gbin igbó kìjikìji èyún igbó mímu. Ó sọ di mímọ̀ wípé àwọn 3 tí àwọn mú yìí ó ní wọ́n ti wà ní akóló àwọn báyìí nínú ètò jásí wípé ẹni tó ní oko ọ̀hún gan òun ló júbà ìwòrò ní gbèsè kẹfìn pé àwọn bọ̀ tí ó sì fi ẹsẹ̀ fẹ́ ó sì ní ìwádìí ń lọ lórí ẹni náà láti ṣe àwárí rẹ̀ tí àwọn yóò sì fi páńpẹ́ òfin mú. Ó tẹ̀síwájú pé àwọn kò ní fi àyè gba lílò àti gbígbé egbògi olóró torí pé ń ṣe àkóbá fún àwọn tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni. Ó sì rọ gbogbo tó lórí tẹ̀lẹ́mù ti gbogbo ìlú àti mẹ̀kúnnù wípé bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tẹ̀ kẹfìn ẹnikẹ́ni tó ń wúrú ìwà yìí ẹ mọ́ tẹ́tì láti ké sí àwa tá a wà ní ìgbọ́nu ètò yìí ká lè wá fi páńpẹ́ òfin mú wọn kí àlàáfíà kó lè máa jọba láàrin àwọn ọ̀dọ́ èyí tí igbó mímu tó ti ṣe bẹ́ẹ̀ sọ wọ́n di ìdàkudà láwùjọ. Ó kéré tán ènìyàn 18 òun ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé tó ti bá ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ti bá lọ ní ìpínlẹ̀ Bauchi. Ní Bauchi North Senatorial District ìyún ní agbègbè tí wọ́n pè ní Gàdíjà tí ń ṣe ìjọba ìbílẹ̀ Gàmáwa ó ní àwọn ènìyàn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ bá lọ látàrí òjò àrọ̀rọ̀dá èyí tó ń rọ̀ ní agbègbè náà. Gẹ́gẹ́ bí àlàyé tí àwọn olùgbé agbègbè náà ṣe fún ikọ̀ oníròyìn lásìkò tí wọ́n bá wọn ní gbólóhùn papọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ́n sọ di mímọ̀ wípé ní agbègbè náà Gàdíyà ó ní ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ó ní ó ti pọ̀ jùlọ nínú èyí tó já sí wípé ènìyàn 11 míì ó ní ó ti kú tó sì ti darapọ̀ mọ́ àwọn tó ti kú tẹ́lẹ̀ láàrin ọ̀sẹ̀ 2 sí ìsìn tí òjò àrọ̀rọ̀dá náà tó ti ń rọ̀ ní ìpínlẹ̀ Bauchi náà nínú èyí tó jẹ́ kí òǹkà àwọn tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé kí wọ́n ti tó 18 báyìí. Nínú àlàyé tí wọ́n tún ṣe ó ní ọ̀pọ̀lọpọ̀ ilé tí kò dín ní 200 ó ní ó ti ṣe bẹ́ẹ̀ bàjẹ́ tí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tí ó ti gbé lọ nínú ètò jáde pé oko tí wọ́n gbin nǹkan oúnjẹ àti ọ̀gbìn sí èyí tí kò dín ní 300 ó ní òun náà ti ṣe bẹ́ẹ̀ tí ó ti bàjẹ́ ní agbègbè tí wọ́n dárúkọ rẹ̀ yìí. Bákan náà ló sì tún ṣe ní àlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó ní wọ́n ti di aláìnílé lórí mọ́ látàrí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tí ó ti di lemọ́lemọ́ tí òjò náà sì rọ̀ fún bí ọjọ́ 3 láì mú ọwọ́ dúró. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ olórí agbègbè náà Gàdíyà tí ó ṣe ó ní látàrí pé ilé tí àwọn ènìyàn ń kọ́ ó ní ó jẹ́ ilé alámọ̀ tó sì já sí wípé omi tètè wọ inú ilé yìí òun ló ṣokùnfà dídàwó ilé
tí àwọn ènìyàn tí wọ́n sì bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Bákan náà ló tẹ̀síwájú pé nínú ààfin òun ó ti níye àwọn ènìyàn tí wọ́n wà níbẹ̀ tí wọ́n ń gbé tí wọ́n ń sùn tí wọ́n ń jí. Bákan náà ní mọ́sáàsì àti ilé ìwé ní ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti fi orí ara wọn mọ̀ sí báyìí látàrí ìjàmbá ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ń lọ lọ́wọ́ níbẹ̀. Dámiláre Jacob ló ti ń ṣẹ́jú pẹ́pẹ́ báyìí lágọ̀ọ́ àwọn ọlọ́pàá látàrí ẹ̀sùn ìdigunjalè àti ìfipábánilòpọ̀ èyí tí wọ́n fi kàn án. Dámiláre Jacob tó jẹ́ ẹni ọdún 29 ó ní wọ́n fi ẹ̀sùn kàn lẹ́ni tí ó fi tìpátìkúùkù bá ọmọ iléèwé gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì ti Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó fi tipá àti ìkúùkù bá ọmọdébìnrin náà tí ó fi bá akẹ́kọ̀ọ́bìnrin náà ní àjọṣepọ̀ nínú ètò tó ti jí ogúnlọ́gọ̀ dúkìá akẹ́kọ̀ọ́ náà. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹmisí Ọ̀pálọ́lá tó ṣe, ó ní ní ọjọ́ 24 inú oṣù keje tí a lò tán yìí, ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀ pẹ̀lú bí ẹni tó jẹ́ ọlọ́kadà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Dámiláre Jacob tó gbé ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì tó gbé láti Ilé-Ifẹ̀ lọ sí ìlú tí wọ́n pè ní Mòró, léyìí tó já sí wípé lásìkò tí ó ń gbé akẹ́kọ̀ọ́ náà lọ ó ní ó yí ìpinnu rẹ̀ padà tó sì dórí ọ̀kadà náà wọ inú igbó lọ, èyí tí ó ti lọ ṣe àṣemáṣe pẹ̀lú akẹ́kọ̀ọ́ ọ̀hún nínú èyí tó sì tún ti jí ọ̀pọ̀lọpọ̀ dúkìá akẹ́kọ̀ọ́ náà jí sá lọ nínú èyí tí wọ́n ti ní iPhone XS ó ní ó jí tó sì tún jí owó lọ́pọ̀lọpọ̀ àti àwọn nǹkan míì mọ́ arábìnrin tó jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga náà tó jẹ́ lára. Èyí tó wá burú jù ni pé lẹ́yìn tó fi tipá bá akẹ́kọ̀ọ́ náà láṣepọ̀ ó ní ó gé irun orí arábìnrin náà tó sì tún gé ti abíyá rẹ̀ pẹ̀lú ojú ara arábìnrin ọ̀hún tó sì tún sọ wípé bí arábìnrin náà bá ṣe bẹ́ẹ̀ tó jẹ́wọ́ níṣe ni yóò rí ikú òjijì. Lẹ́yìn tí wàhálà yìí pọ̀ ó ní ọwọ́ bá Dámiláre Jacob tó jẹ́ ọlọ́kadà nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ pé ó ti wà nínú àkóló àwọn agbófinró báyìí o tí ìwádìí sì ń lọ. Yẹmisí Ọ̀pálọ́lá ní kò sí bó ṣe fẹ́ ṣe é tí àwọn bá ti rí òkodoro ọ̀rọ̀ àní kankan ò sí ńbẹ̀, ilé ẹjọ́ ló kù tí àwọn yóò dojú rẹ̀ kọ níbi tí ó ti lọ gba ìdájọ́ lórí ìwà tó wù náà. Ní ti Biafra Nation báyìí, gẹ́gẹ́ bí ìròyìn tá a mú wá ní òní wípé àwọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu ni wọ́n ti kéde wípé àwọn ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí àwọn ajínigbé tí wọn kò dín ní 30 nínú èyí tí wọ́n ti ní àwọn kan tí wọ́n pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra IPOB àti ESN tí wọ́n wà nínú èyí tí wọ́n sọ wípé Simon Ekpa òun ń ṣe àtìlẹ́yìn fún àwọn ènìyàn yìí. Èyí ló fà á tí Simon Ekpa lẹ́ni tó ń pera rẹ̀ ní Prime Minister Biafra tó ti wá fi ohùn léde lójú òpó Twitter rẹ̀ ìyún X tó ti sọ di mímọ̀ wípé òun ṣe ìwádìí lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà pé bóyá òtítọ́ àti lódodo ó ní wọ́n ṣe ìkọlù sí àwọn ọmọ IPOB wípé tó bá ṣe pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí pé ìpínlẹ̀ Enugu kò ní wà ní àlàáfíà, pàápàá jùlọ àwọn olóṣèlú bẹ̀ tí wọ́n gbé ìgbésẹ̀ burúkú náà tí wọ́n fi ṣe ìkọlù sí àwọn ESN àti IPOB náà. Ó ní nǹkan tí ẹ mọ̀ dájúdájú wípé irọ́ lásán àti àhesọ̀rọ̀ ni ó ní, ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà bá padà rí bẹ́ẹ̀ wípé ìwádìí àwọn fojú hàn pé àwọn tí wọ́n pa ọ̀hún ni wọ́n jẹ́ ọmọ IPOB àti ESN. Ó ní gbogbo àwọn agbófinró tó wà ní ìpínlẹ̀ Enugu ni wọ́n ti rúgi oyin báyìí tí wọ́n sì ti dáràn ara wọn. Nínú ìròyìn ti ilẹ̀ òkèrè, àfàìmọ̀ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Russia kí wọ́n má padà wá sílé báyìí ni pẹ̀lú bí wọ́n ṣe ní ìdojúkọ látàrí títúnṣe ìwé ìrìnnà wọn èyí tí wọ́n fẹ́ sọ di ọ̀tun ní ìlú náà. Gẹ́gẹ́ bí àlàyé tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilẹ̀ Russia náà tí wọ́n jẹ́ tọmọ Nàìjíríà tí wọ́n ṣe, wọ́n sọ di mímọ̀ wípé àwọn tí ń gbìyànjú láti tún ìwé ìrìnnà wọn láti tún sọ bí ẹni sọgbà, ṣùgbọ́n lásìkò tí wọ́n dé Nigeria Immigration Service níbi tí ó yá sí wípé ó yẹ kí wọ́n ti tún ìwé ìrìnnà náà kí wọ́n ti tún ṣe ní ṣe ni àwọn
ẹ́mbásì ẹ́mbásì Nàìjíríà tó wà ní orílẹ̀-èdè Russia náà tí wọ́n sọ wípé níṣe ni kò sí àwọn èròjà tí àwọn yóò lò láti fi gbé àwọn ìwé ìrìnnà tuntun jáde, èyí tí àwọn akẹ́kọ̀ọ́ náà sì ti ń ké gbàjarè wípé àfàìmọ̀ kí orílẹ̀-èdè Russia kó má dá wọn padà wá sílẹ̀ lórí bí àwọn ṣe ń kẹ́kọ̀ọ́. Àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n wà ní Moscow ní orílẹ̀-èdè Russia náà ó ní wọ́n wá pe ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti tètè ṣe àánú fún àwọn lórí àwọn tí wọn yóò pèsè fún Nigeria Immigration Service tó wà ní orílẹ̀-èdè Russia náà láti fi lè tètè tún àwọn ìwé ìrìnnà náà ṣe. Gẹ́gẹ́ bí Obi, akẹ́kọ̀ọ́ kan tó wà ní ìpínlẹ̀ Niger, ó sọ di mímọ̀, ìyún Yakub Tawhid, ó sọ di mímọ̀ pé ó ti di gbogbo gba Nigeria Embassy tó wà ní Russia, ó sì ti di ọdọọdún kí wọ́n máa wu irú ìwà burúkú báyìí wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọn kò tiẹ̀ náà ní ohunkóhun pẹ̀lú bí wọn tún ṣe pèsè irinṣẹ́ àti èròjà tó tó fún àwọn tí wọ́n wà ní ẹ́mbásì náà láti fi lè máa gbé ètò tó tọ́ àti èyí tó yẹ jáde. Ó ní bí ọmọ òun tó ń jẹ́ akẹ́kọ̀ọ́ ilẹ̀ Russia náà tí ó bá fẹ́ wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá tún ìwé ìrìnnà náà ṣe, ó ní kò dín ní mílíọ̀nù 5 náírà tó máa lò láti fi tún ìwé ìrìnnà náà ṣe. Èèyàn fi wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ wípé kí wọ́n tètè bá wọn pè lò àtúnṣe tó péye sí ẹ́mbásì orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní ilẹ̀ Russia náà. Ọ̀kan lára àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó jẹ́ agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Cyprus òun ni ó ti rí ikú òjijì báyìí. Agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Cyprus ọ̀hún tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Paul Julius tó jẹ́ ẹni 20 ọdún, ó ní ó ti pàdánù ẹ̀mí rẹ̀ látàrí ìjàmbá ọkọ̀ èyí tí ó ní gẹ́gẹ́ bí àlàyé tí ikọ̀ agbábọ́ọ̀lù tó ń gbá bọ́ọ̀lù fún ní Cyprus náà, èyún ikọ̀ Inozis Non-Paralimino tí ń gbá bọ́ọ̀lù náà fún, wọn fi sójú òpó ayélujára wọn wípé ó jẹ́ ẹ̀dùn ọkàn fún àwọn pẹ̀lú bí ikú Paul Julius yìí ṣe wáyé lójijì lẹ́ni tí ó fi ọkọ̀ gbá ọkọ̀ kejì tí wọ́n sì fi orí sọra wọn, èyí tó fi rí ikú òjijì tó fi rí ìṣẹ̀lẹ̀ náà ní wáyé ní agbègbè tí wọ́n pè ní Paramini sí Protaras ìyún ní orílẹ̀-èdè Cyprus náà, níbi tí ìjàmbá ọkọ̀ náà tó ti ṣẹlẹ̀ sí. Wọ́n ní àwọn fi ẹ̀dùn ọkàn wọn, bẹ́ẹ̀ ni àwọn bá àwọn mọ̀lẹ́bí Paul Julius tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kẹ́dùn pẹ̀lú bó ṣe já sí wípé ó pàdé ikú òjijì ní ẹsẹ̀ ògbèjì náà. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyín ó dà ní Àyànfẹ́ Elédùmarè. Ǹjẹ́ títí dìgbà tá a tún máa mú ìròyìn míì wá gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ, ìròyìn tá a kà yìí èyí tó bá kàn yín jù nínú àlàyé tá a ṣe sílẹ̀ nínú ìròyìn ajá àbálẹ̀, ẹ bá a fi sínú comment section ká lè tún mọ̀ àwọn ibi tí a yóò tún máa tawọ́ ìròyìn wa tá a tún máa tawọ́ rẹ̀ sí títí di ìgbà tá a tún máa fi padà pàdé. Àtèmi àtẹ̀yin ànírógun àsárépè a sì ní dẹnu àkọlẹ̀bọ̀. Orúkọ tèmi kò yí padà, Àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ẹ má gbàgbé láti tún subscribe sórí ìkànnì yìí kẹ́ lè máa rí wa gbọ́, rí wa wò lóòrèkóòrè.